àlùfáà àgbà pàtírà àwọn tí wọ́n pè wọ́n lé lérí ẹrú ọkàn àwọn àti Sheikh Adam La ilaha illallah. ẹni ó pe àfa àtírà àtìyànjú ọ̀rọ̀ kan náà wọ́n wá kọ̀rọ̀ lérí ẹrú tọ́ra àwọn tí wọ́n dá wàhálà yìí lẹ̀ àwọn tí wọ́n pe lérí ẹrú ni ṣé Sheikh Dawud ló wíwẹ́ ara tí ń sọ fún un Bẹ́ẹ̀ bàbá. wàláhì summa billahi alladhi la ilaha illa huwa wallahu shahid Mọ̀lánà Sheikh Dawud ò lè hẹ́fà rúrú ẹ̀ láyé ó jẹun sọ pé bàbá rú ńláwà nìkan tí bá ń ṣe ní fáàpù sínú ilé Sheikh Adam yìí tí ń wí nǹkan míì níta tọ́ba pàdé léyìí tọ́ba pàdé àwọn márkàsì tọ́ba tún débò míì a tún sọ òkú sí àwa tọ́ba sì dọ́dọ̀ tiwa a ní kò sí kú tóun ò lè kú La ilaha illallah. a ní kọ́dà wọ́n pa èèyàn ó tún dáràn sí ẹni tó lọ nífẹ̀ẹ́ ó tún dáràn sí lọ́rùn tó wá lọ́ọ́ pààyàn sí lọ́rùn tó wà láyé pààyàn sí lọ́rùn bá ibi tí mo nífẹ̀ẹ́ yín dé ò nífẹ̀ẹ́ ń tọ̀ ẹni abánifẹ̀ẹ́ àyè pààyàn sí lọ́rùn ẹnìkan ò ní gbéláwà ní baba alágbàjì sírí kọ́ wá ṣe mùnáfíkí pẹ̀lú ilé Sheikh Adam láyé ẹni ó bá ṣe bẹ́ẹ̀ ọmọ àlè láwà nínú èyí ṣe láwà ní baba alágbàjì níbẹ̀ lérí ẹ̀ mo tó tó sọ bí mílíọ̀nù ìfam baba alágbàjì kò láwà nínú Agége lọ́lọ́run wà ibẹ̀ lọ̀gá ń gbé àlùfáà wa gba pàtírà Authentic PA. àwọn tó ń pè wọn ní eléré ẹrú àlùfáà wa gba pàtírà àwọn tí wọ́n pè wọ́n lé lérí ẹrú ọkàn àwọn àti Sheikh Adam La ilaha illallah. ẹni ó pe àfa àtìyànjú ọ̀rọ̀ kan náà wọ́n wá kọ̀rọ̀ lérí ẹrú tọ́ra àwọn tí wọ́n dá wàhálà yìí lẹ̀ àwọn tí wọ́n pe lérí ẹrú ni ṣé Sheikh Dawud ló wíwẹ́ ara tí ń sọ fún un Bẹ́ẹ̀ bàbá. wàláhì summa billahi alladhi la ilaha illa huwa wallahu shahid Mọ̀lánà Sheikh Dawud ò lè hẹ́fà rúrú ẹ̀ láyé àmọ́ àwọn tí Ṣètánì ń lò La ilaha illallah. Ṣètánì ló lò wọ́n ni wọ́n gbàgbé gbọ́ wọ́n gbàgbé ṣé ẹrú ni Haruna Wasiru Musa kì í ṣẹrú làwọn baba Sheikh Dawud lọ́dọ̀ Sheikh Adam njọ́ tí wọ́n ń sáfù Sheikh Adam lọ́wọ́ Sheikh Adam mú ọmọ lẹ́rú bàbá tó kọ́ sínú tírà wípé wọ́n fẹ́ tú yín kú olóko ẹrú Sheikh Adam tó tú gbogbo àwọn akéwú kú olóko ẹrú àwọn àfáà tí wọ́n ti lò lánàá tí wọ́n sọ akéwú lẹ́rú Sheikh Adam ni mo tó kùn lọ́rùn yín mo yọ yín kú olóko ẹrú Sheikh Adam ló gbòmìnira fún wa òmìnira mímọ́ istiklal Sheikh Adam ló ṣe fún wa lẹ́yìn ìgbà tó wá gbòmìnira àti gbogbo ẹ̀sìn tán kẹ́nìkan tó wá jáde tó pe wàbá pàtírà ní ìlérí ẹrú ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo àwọn àfáà tí ń bẹ nú ọgbà ló ń tọ̀ ń pè ní ẹrú wọn á pe apàtírà lélérí wọn àtà àwọn tó ju bàbá apàtírà lọ bàbá Sàrújì bẹ́ẹ̀ bàbá Básàrù bẹ́ẹ̀ bàbá wa rí ibi bẹ́ẹ̀ ajínifẹ́sìn bẹ́ẹ̀ bàbá wàlí bẹ́ẹ̀ bàbá abánikánná bẹ́ẹ̀ sẹ́gẹ́tì báwọn gbogbo orú wọn yìí àwa ẹ̀sọ́ wọn dẹrú torí pé ń sáfù bàbá Lágége ẹ wá pe àfa apàtírà ní eléré ẹrú torí pé ń sáfù ilé Sheikh Adam torí pé Sheikh Adam gangan náà ṣiṣẹ́ fún ń sáfù wọn ẹni wọn bá pè wọn lélẹ́rìí ẹrú túmọ̀ wípé ìtumọ̀ rẹ̀ ni pé bàbá Mùdírù kó gbogbo àwọn àfáà àti bẹ́ẹ̀ ni pé wọ́n kó wọn lẹ́rú ni sẹ́rú ni wọ́n kó wọn ibi tí wọ́n ti kéenu ni wọ́n ti ní òríyá wọn gbogbo wọn ni wọ́n sì nílé kéwu tí wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ń sáfù àfáà wọn ni ọ̀sẹ́ni tí ò ti ní wọn láti rí àtìlé kéwu gbogbo àfáà ti mẹ́nu ọgbà wọn kọ́dà tá gbogbo àwọn àfáà déwọ̀lú àfáà kéwu mi kó wá ló ti ní tiẹ̀ sandaye wọn ṣe wọ́n ń sáfù Sheikh Adam ni gbọ́ kí ni wọ́n pa àwọn ìṣèjọba náà civil servant ni wọ́n civil servant yẹn ṣerú wọ́n gbọ́ kí wọ́n pè wọ́n ní eléré ẹrú kẹ́límà tó sọ ni ó ti bà Sheikh Adam ló kọjẹ́ ń sọ wípé Sheikh Adam kó àwọn ọmọ akéwú lẹ́rú ní bàbá tó tú okùn kúrò lọ́rùn wọn àwọn ẹni wọ́n sọ bẹ́ẹ̀ tí ọba lè tún ṣe wọ́n sọ pé kì í ṣe eléré ẹrú má kì í ṣerú báwọn àbá àti ń bẹ nínú ọgbà yìí ṣerú má okùn bí ó ti rí ìyọnu Ọlọ́run lára Sheikh Adam wọ́n wá pé Sheikh Adam ní ń bẹ lánàá rẹ̀ ká má wàá dà pọ̀ ẹni àwọn tó sọ̀rọ̀ eléré ẹrú ń wọ́n ṣe àtìbáhùn bàbá Sheikh Dawud alfanla kọ́dà wọn bá gbàgbẹ́ kọjá torí Sheikh Dawud ò ní sọ bẹ́ẹ̀ wọn fọ́lò bàbá Sheikh Dawud tó bá fọ́lò rẹ̀ èyí tí wọ́n sọ ní gan fúnra wọn wọ́n ti ṣe àfa àwọn Sheikh Dawud náà torí bàbá Sheikh Dawud náà ń bẹ nú ẹni tí ń sáfù márkàsì ni. ọgbọ́ àwọn náà ń bẹ nú ẹni tí ń sáfù bẹ́ẹ̀ ni ẹ wá pé àfa àpàtìrà lélẹ́rìí ẹrú tí Mọ̀lánà Sheikh Dawud náà sì wà nú ẹni tí sáfù ayé ni. ọmọ kì í ṣe àtibáwù Sheikh Dawud ẹnì kan ò ní máa tẹ̀lé wọn kọ́ sọrú ẹ̀ ká dákun torí Ọlọ́run ká ṣe sùúrù ká jẹ́ kí gbogbo ẹ̀ lọ́lẹ̀ mú mi kó lè sinmi àwọn àfa àwọn ọmọ bí wọ́n ti yanjú ẹ̀ káwa tá à ń jọ ọmọ kéwú ká ṣe sùúrù ká má tẹ̀lé dáwùlà bàbá Sheikh Dawud Ọlọ́run oníjọ́ bàjẹ́ Ọlọ́run oníjọ́ bàjẹ́ wọ́n sì jẹ́ mi wọ́n tún gùn jù báyìí lọ yóò tún bá wa ṣàánú wọn jù báyìí lọ oníjọ́jà mùnáfíkì ọjẹ́ wọn àwọn míì nísìnyí fẹ́ gbàbẹ̀ wọn wọlé sára Sheikh Dawud náà yìí pé kọ̀tán ọ kò sí nǹkan kan tọ́tán wọn nǹkan kan ò ṣe wọn. kọ̀tán a sọ fún nǹkan kan ò ṣe Sheikh Dawud. ẹlòmíì ní ọ̀rọ̀ yìí ní mẹ́ríkàsì wọ́n padà bá a débi pé Sheikh Dawud ó kọ́ ọmọ ogun amẹ́ríkà wọ́n máa sọ lẹ́nu géètì pé kí ilẹ̀ tó fẹ́ kí n tún ṣe. ilé bàbá rẹ̀ ni wọ́n ti ṣẹlẹ̀ ọgbọ́ ilé bàbá rẹ̀ ni mo rò pé nu fámìlì wọn bóyá wọ́n ń lura wọn fámìlì wọn lọ́wọ́ àti wọ́n ń jà sílẹ̀ ọ̀rọ̀ fámìlì ẹ̀ ní sọ òun kì í sọ̀rọ̀ lè Sheikh Adam. Ọlọ́run ò ní jẹ́ ara padà sí fún Mọ̀lánà Sheikh Dawud Ọlọ́run ò ní jẹ́ ara padà sí fún wa inú ń tọ́ dá mi lójú lọ́dọ̀ Ọlọ́run lọ́mọ gẹ́gbó àmọ́ ń tọ́ dá mi lójú ni wípé Mọ̀lánà Sheikh Dawud yìí ibi wọ́n sọ kalẹ̀ sí wa akhiru da'wana alhamdulillah wallahi ìdá wọ́n sọ kalẹ̀ sí ẹni wọ́n sọ yìí wọn aláìdálò náà òun sì ń rúrú èyí òun sí Sheikh Dawud
ọ fẹ́ràn Sheikh Dawudu ni Ọlọ́run ní jẹ́rú ọ̀sẹ̀lẹ̀ àmín alibarika Ọlọ́run ẹni Ọlọ́run àmín yọ sànù wa gbogbo ẹ̀yin èèyàn wa àlàyé wa náà nù ni láti sọ fún yín wípé àárín ni àdúrà làwọn ọmọ sí Ọlọ́run ní dàní òru Allahumma àmín orí kò dáa káàrin wọn dà gẹ́gẹ́ bí ọ́fíìsì gẹ́gẹ́ bí ọ́fíìsì tiwa ọmọ babalágége ọ̀sọ̀tún àlàáfíà má bàbí kan jẹ́ àdúrà làwọn ọmọ sí yọ dà fún bí ọ̀tún àtàláfíà tó bá jọ tiwa gbogbo ọ̀tún náà ká ṣe torí má tún pè mí lóko tí ì jẹ nígbà tí wàá fún wa ìbọn ni wọn lọ ń sọ tó sòsì má bàbí kan jẹ oúnjẹ báwọn àásọ tó sòsì lóòótọ́ àmọ́ tún àtòsí sáàsì èyí tá a rí wípé ó dúró ti Sheikh Adam ó sì dúró tòní ẹ gbọ́ òun ló jẹ́ ajáde lè àmì èyí tá a rí pé kò dúró ti bẹ̀ lónìí ó ti báwọn ó lè rí mi kí n jòkó lè rí irú ẹ̀ ìwà nígbà náà sọ tó sòsì má bàbí kan já èyí tó bá ti lóun ọba bẹ̀rù jẹ́ àbàtì ẹ̀ náà jẹ́ àmọ́ Maulana Sheikh Dawud huwa min alil bayt ọmọ náà lé ni wọn bá a ti mọ̀ wọ́n látàná nù bá a ti mọ̀ wọ́n lónìí nù bẹ́ẹ̀ náà látùmọ̀ mọ̀ wọ́n lọ́la alibarika Ọlọ́run àwọn ẹni Ọlọ́run ó gbọ́ àwọn ọmọ kéwú ẹ̀dá kùn torí Ọlọ́run ẹ̀sìbírú wasabiru warabitu wattaqullaha ẹbẹ̀rù Ọlọ́run ẹ̀dá kùn torí Ọlọ́run náà fẹ́ ọbàjẹ́ májè lè kéwu Sheikh Adam ọbàjẹ́ má dàníyàn kọ́ bàjẹ́ má sì dàníyàn kówó àwọn tó fẹ́ wo ti yọ gbóngbó lọ́wọ́ tẹ́lẹ̀ wọ́n retí ààyè tí wọ́n gbà wọlé ni wọ́n àṣẹ níráyè Sheikh Dawudu yìí gbà wọlé bàbá ló ń bú bàbá Mudiru tòní àwọn àbíwọ wípé ẹjẹ ṣé Haúsá gan mọ bàbá rẹ nínú àwọn Yorùbá yìí gan mélòó lọgbà bàbá rẹ láàfà àbá rẹ tọkọ ń kéwú bí wọ́n ti mọ àbá rẹ tí ò ní sà lánàá ní àdé lóra lọ́wọ́ àwọn ọmọ rẹ tún wọ́n jẹ àlífà tiẹ̀ lónìí àwọn ọmọ rẹ ò tún ní sà wọ́n dákọ àwọn àfà tiẹ̀ lánàá wọ́n dákọ wọn sáyé bóyá wọ́n dá wọn mọ̀ nínú àwọn Yorùbá nù ká tó wá pélé Haúsá ká tó wá pé Ìgbò ká tó wá pé ní kárìjà Nàìjíríà eléyìí pọ̀ kọjá kẹ́ ẹ má bínú àwa náà ti palẹ̀ máa fẹ́ bínú kíní yìí pọ̀ Ọlọ́run ló sì bí inú kì í sàwálà bí inú Ọlọ́run ní múnú bí ọgbọ́ àfa yìí tí ń bú Mudiru ní òní ìtọ́ bẹ̀rẹ̀ ebú tó ṣe gbogbo ẹ̀mú ni Ọlọ́run ní múnú bí ẹni pé ń bínú sọ̀rọ̀ Ọlọ́run ní bínú kì í sàwá torí pé Ọlọ́run ló ṣe yìí ọgbọ́ pàṣẹ ni akólúwa ló ṣe yìí ọmọ èèyàn kọ́ Olúwa ló ṣe yìí ọmọ èèyàn kọ́ Ọlọ́run ló ṣe yìí kì í ṣe yẹn ọmọ èèyàn kó ṣe yìí àjù wọn ò ṣe wí lẹ́jọ́ ìjà lára ìtàn bọ̀rọ̀ ìjà lára ni. ìwú ẹlòmíì náà lè kéwú wọn kán ní irú ibẹ̀ ní ọkọ kí àkàràmọ̀kọ̀ọ́lá ó wù bẹ́ẹ̀ wàláì jákèmẹ́lì àfa àtiwá náà ìwú ẹlòmíì náà bẹ́ẹ̀ ńgbọ́ Ọlọ́run wá sí ńkọ́ ó sì wu Ọlọ́run lójú ọjọ́ kébẹ̀ wọn láti kéwú ọ̀gbọ́n bá a ké ń bẹ̀ wọn tá a ké láàyè irọ́ tiẹ̀ náà irọ́ tí wọ́n ń pa fún wọ́tọ̀ ń tẹ̀lé bá a ké ń bẹ̀ bá a náà ṣe máa tẹ̀lé irọ́ kíta àdìgbà gbọ́dọ̀ la tẹ̀lé o a máa dìfẹ́ǹdì irọ́ ọ̀gbọ́n a máa dìfẹ́ǹdì irọ́ ewu tó ké tí wọn ní òrójútu ayé ara rẹ òrójútu ayé ara tó lè mẹ́sàn àfáà rẹ pa àfáà rẹ tó kàn kéwù ni àfáà rẹ ò sí lórí gọ́gù wọn à lè dákọ àfáà rẹ fún gọ́gù kọ́ dáhùn. sẹ́mi pé àfẹ́ lomi gbé ẹran. kí ló pé. àfẹ́ lomi. ṣé àwọn mẹ́sàn pé ẹ mọ òun lọ́mọdé wà àfáà tó gbé ẹran jò ní. àwa lè proud can proud with Sheikh Adam. pé àwọn Abalágége la wa we can proud wọ́n gbé tẹ́wù tuntun wọlé Yorùbá ẹ mọ Sheikh Adam tán sọ ní gbòòrò ni. ọgbọ́ ẹ mọ Sheikh Adam ní Islam fi Nàìjíríà ni. ọgbọ́ ẹ mọ Sheikh Adam ni nizam talimu ya Muhammad dasi Adam Muhammad àwa lọ ma Sheikh Adam ọ̀hún oyin ne tó ń bí ọdún kan pé àrùn Babalágége òun bínú alẹ́ dákọ̀ bàbá rẹ̀ àní bàbá rẹ̀ abá dákọ̀ rẹ̀ fáyé alẹ́ nìkan ọ̀ma bàbá rẹ̀ tí ò jáwó bàbá rẹ̀ tí ò jámọ̀ kankan ọwọ́ àṣìlára níbi ìnú wọlé ńlá fún ọwọ́ àṣì orun gbọ̀n bí ẹni tẹ́sẹ̀ ń darí ẹ̀wọ̀n bọ̀ wá kílẹ̀ rí lẹ́wọ́ àwọn àdájú kọ̀ wọlé bá pàdé wọ́n interview rẹ̀ tẹ́ ma bí òun ló ṣe kún ma lójú òun náà wọ́n mú àwọn tó kẹ́mẹ́rà ọ̀wọ́n ńláàgùn òun láàgùn lérí ọ̀rọ̀ tí ò wúlò èdè kó bu Babalágége ọwọ́ ńláàgùn ẹni tó bú bẹnu èsì ìwọ tó ń bú bẹnu òrùn ẹni tó fi ìyá jẹra rẹ̀ ó ti wọ́n náà sì kéwu bá àfáà rẹ̀ lánàá pẹ̀lú Sheikh Adam jọ lùgbà ni èyí ṣe tí wọ́n lo àfáà àti ẹmáyìlá tí ìbáyẹ péjọ táwọn Sheikh Adam bá wà lòdì tán bá gbé máìkì fáà fáà tiẹ̀ ipe kóhun ní òṣèré rábà tí wọ́n bá dún lẹ́yìn wa pé kóhun ní òṣèré rábà náà kọ́ọ̀sì ẹni àlẹ́ ni à ń sọ yìí sẹ́ ẹni tí ń bú Babalágége yìí àfáà rẹ̀ tó kọ́ ń kéwu wọ́n máa gbé máìkì fún pé ó ṣe rábà náà pé àfáà alágbájá ẹfọn náà wọ́n náà ṣe bá ṣe àṣì nígbà táwọn Sheikh Adam bá lo Dáúdà tán lulẹ̀ tán wọ́n wà ní àfáà alágbájá wọ́n náà wà mẹ́wọ̀n ẹfọn ẹjọ́ ṣe ọ̀yá fi nǹkan ọlá fáàtìyà bá àfáà rẹ̀ ti rí lánàá ìwọ lọ́wọ́ dùn nílò àwọn pé ńgbà náà òun bú Mudiru Ọlọ́run wọ́n yà àlùbáríkà rẹ̀ tó bó ti rí nu ẹ̀yin jẹ́mọ́ wa ibi tọ́lọ́run wà nù Agége lọ́lọ́run wà ibẹ̀ lọ̀gá ń gbé àmọ́ fọ́lá rẹ̀ pé àlùbáríkà Sheikh Adam ṣe wallahi alazim Sheikh Adam gbà kí lára gbogbo àwọn afáàtàn bá lùgbà pẹ̀lú àníyàn rí àti ìtẹríba àti gbàfà bàbá wa àgbà gbogbo bàbá wa àgbà ń sọ̀rọ̀ tó bàbá wa dámọ̀rọ̀ mú Sheikh Adam ọdọdọ wọn bàbá wa àgbà ní sàkámà àfa sàkámà àgbà Sheikh Adam dọdọ wọn ọgbọ kátó wá sí àwọn àgbààgbà àfa Sheikh Adam wa ni wọn tọrọ àlùbáríkà fún gbogbo àwọn ọmọ kéwu wọn lọ́dọ̀ gbogbo àwọn àgbàlagbà tán àlùbáríkà lọ́wọ́ irú ẹ̀ wọn fi dọdọ àfa àgbàlagbà jìnnà
bàbá àgbàlagbàjì ntẹ́ ń bẹ láàrin bàbá àgbàlagbàjì pẹ̀lú Sheikh Adam ní dáadáa ó dìbò púpọ̀ òun lọ́fà táwọn ńláwà nílágbàjì tọ́ba yá tọ́ba lóhun sẹ́wù tájú àdábì tọ́ba yá wa tún lóhun mọ́ríkàsì ọgbọ́n wa tún lóhun mọ́ríkàsì pé mọ́ríkàsì ń ó ti yé báwọn inú ilé bàbá àgbàlagbàjì ni ilé bàbá àgbàlagbàjì ń mọ́ríkàsì ni wọ́n ti máa lò bẹ́ẹ̀ ló jẹun sọ pé bàbá arú ńláwà nìkan tí bá ń ṣe ní fáàpù sínú ilé Sheikh Adam yà yìí tí ń wí nǹkan míì níta tọ́ba pàdé eléyìí tọ́ba pàdé àwọn mọ́ríkàsì tọ́ba tún débò míì a tún sọ òkú sí àwa bọ́bá sì dọ́dọ̀ tiwa a ní kò sí kú tóun ò lè kú a ní kọ́dà wọ́n pa èèyàn ó tún dára sí ẹni tó lọ nífẹ̀ẹ́ ó tún dára sí lọ́rùn tó wá lọ́ọ́ pààyàn sí lọ́rùn tó wà láyé pààyàn sí lọ́rùn bá ibi tí mo nífẹ̀ẹ́ yín dé òun nífẹ̀ẹ́ ń tọ̀ ẹni abá nífẹ̀ẹ́ ayé pààyàn sí lọ́rùn ẹnìkan ò ní gbé láwa ní baba alágbàjì sírí ó wá ṣe mùnáfíkí pẹ̀lú ilé Sheikh Adam láyé ẹni ó bá ṣe bẹ́ẹ̀ ọmọ àlè láwà nínú èyí ṣe láwà ní baba alágbàjì níbẹ̀ lérí ẹ̀ mo tó sọ bí mílẹ̀ ilfam baba alágbàjì kò láwà nínú ọgbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ó wá ṣe ní fák sínú ilé Sheikh Adam àbí kò ṣe ní fák pẹ̀lú baba mudiru yìí tó jẹ́ pé láwà ní baba alágbàjì níbẹ̀ lérí ẹ̀ àwọn tó ń wé sọmọ kéwù baba alágbàjì bizat ẹsẹ hakiki majasi ni èyí tó fi níbẹ̀ tí òfin jẹ́ bẹ́ẹ̀ òun ni pé ó fẹ́ ba iṣẹ́ ọ̀kan nínú iṣẹ́ baba alágbàjì ló tó fẹ́ bàjẹ́ wọn torí nínú ẹni tó tutọ́ sí sáàyè náà baba alágbàjì ni ó tún wá fẹ́ ba itọ́ baba alágbàjì jẹ́nu àdó dáadáa ni láfi kí gbogbo láwà ní pátá nípa ẹsẹ̀ ẹkú àná ẹsẹ̀ kúrò ní gbogbo tí ń jẹun láwà ní baba alágbàjì ní gbogbo bí ẹ bá wà láyé láwà ní àkíkí èdọ́rọ̀ baba alámúlùmú bàdàn èdọ́rọ̀ baba wa gbọ́ lọ́rẹ̀ kó lè dọ́rọ̀ baba kí lápá níbàdàn àtàlífà àwọn àbáwá lífà tó ní àti gbogbo àwọn tó rí bẹ́ẹ̀ àti wọn pẹ́ ẹsẹ̀ ẹkú àná ẹsẹ̀ kúrò ní ẹkú ìdàpọ̀ tànámọ́dàpọ̀ tó ní ẹnìkan wà nífẹ̀ẹ́ yìí wọn kọ́ wá lóun wọn dàrin ìnirú wọn tó fẹ́ dàrú àríyọ ibi tó ń terí bọ̀ láti dàrú àwọn àfà ọyọ kú mbẹ pé láwà ní yìí láwà ní fẹ́ẹ̀kì ni wọ́n mú kí èso òrìjìnà láwà ẹfú ẹnu òrìjìnà láwà ní baba alágbàjì ọgbọ wàláhì làzim Sheikh Adam ni wọ́n fi ń dúró tì baba alámúnigun gbé amáríkàsì lánàá sírù baba alámúnigun òrìjìnà láwà ní wọ́n gbé wọn ẹ wo nǹkan sọ nípa Sheikh Adam ẹ wo bó ti ná mímọ́ àfa ọ̀yanjú ẹ ti rí pé baba alámúnigun lọ́kọ́ ilé yìí lọ́kọ̀ nǹkan sí la ọ̀nà ọ̀yanjú gbogbo tíra Sheikh Adam ní ń bẹ lérí sírù baba alámúnigun gbogbo tíra Sheikh Adam ní ń bẹ lérí orójú tu ọ̀rọ̀ kò sòrò jọ kọ̀ọ̀ranjú kò ṣe wèrè kọ̀ máa rẹ́rìn kọ̀ máa ranjú wọ́n pè yẹn ń wèrè ẹni ranjú tani ọ̀nà bí èsè wèrè kò sí garagara ara sírù balẹ̀ sírù baba alámúnigun ara balẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tutù gbogbo nkẹ́dá balan ẹ ti rí pé a sílísílà baba alágbàjì yìí dọ́dọ̀ baba alámúnigun dọ́dọ̀ sírù baba alámúnigun àti gbogbo àwọn ọmọ kí wọn bẹ́ẹ̀ ọlọ́wọ́n san gbogbo ilẹ̀ sọ̀rọ̀ oúnjẹ máa kásìrán bàjẹ́ ọlọ́wọ́n ènìyàn gbogbo ẹ̀yọ́ olùwọ́ ọlọ́wọ́n san ilẹ̀ sàn rí ọ̀rọ̀ tútù ní ẹ máa bá wa sọ nílẹ̀ ọ̀rọ̀ tí ń lọ yìí ẹ má jẹ́ àwọn ọ̀tá ó ti bẹ̀ wọlé sí wa la ọlọ́wọ́n ní fi ilẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun jẹ́sì múra báyìí jẹ́sì múra.